ìjàpá olè ọ̀lẹ abìkún òkú lójú. Kí ni ìjàpá tún gbé ṣe nínú ìtàn ìjàpá àti yánníbo apá kejì? Inú ìtàn yìí ni a ó ti mọ̀. Orúkọ tèmi ni ìyáàfin Títílọpẹ́ Fátódùn. Ẹ kú kàlẹ̀ o. Ní ìgbà láéláé, ìjàpá àti ìyàwó rẹ̀ yánníbo ń gbé pẹ̀lú ìtura, ṣùgbọ́n wọn kò rí ọmọ bí. Yánníbo máa jókòó síta, yóò máa ronú nípa ọwọ́ rẹ̀ tó ṣòfò fún ọmọ. Yánníbo sọ fún ọkọ rẹ̀, ìjàpá, gbogbo ilé oníṣègùn ni a ti dé, kò sí ìyípadà, inú mi ń bàjẹ́. Ìjàpá fọwọ́ rẹ̀ sára ìyàwó rẹ̀, ó ní, ìyàwó mi, gbogbo ìṣòro wa yóò wá sí òpin, jẹ́ ká wá ọ̀nà mìíràn tí a tún lè gbé gbà. Ní ọ̀sán ọjọ́ kan, ẹlẹ́dẹ̀ wá bá ìjàpá, ó ní, mo gbọ́ pé babaláwo kan wà ní abúlé Èrìnkèrindò, ó ran àwọn obìnrin tí kò rí oyún ní lọ́wọ́. Ìjàpá dúró, inú ẹ̀ dùn, ó ṣí ẹlẹ́dẹ̀, èmi àti yánníbo a ó lọ sí ibẹ̀ lọ́la. Lọ́jọ́ kejì, wọ́n bọ́ sí ọ̀nà òpópónà inú igbó, àwọn ẹyẹ ń kọrin, ìrìn àjò náà gùn, wọ́n rìn títí. Nígbà tó yá, yánníbo ní, ìjàpá, ẹsẹ̀ ti ń ro mí o. Ìjàpá ní, ìyàwó mi, rọ́jú díẹ̀, má ṣe jẹ́ kí a dá ẹsẹ̀ dúró. Wọ́n dé ilé babaláwo náà, àwọn ewé gba gbogbo agbègbè náà kan. Babaláwo ní, ẹ káàbọ̀ ọmọ ènìyàn, ẹ wá nítorí àìrí ọmọ bí yín. Yánníbo dáhùn, ó ní, bẹ́ẹ̀ ni bàbá, ẹ jọ̀wọ́ ẹ gbà wá. Babaláwo ní, tó bá di ní ọjọ́ mẹ́ta òní, òun ò ṣe àṣejẹ fún yín, kí ẹ padà wá láti wá gbé. Ní ọjọ́ kẹta, ara yánníbo kò yá. Ìjàpá, ara mi kò dá, ẹ lọ kí ẹ lọ gbé àṣejẹ náà wá. Ìjàpá dáhùn, ó ní, ó dá o ìyàwó mi, mára lé o, mi ò ní pẹ́ padà dé. Babaláwo gbé apẹ àṣejẹ fún ìjàpá. Babaláwo ní, ìjàpá, èèwọ̀ ni pé kí o jẹ nínú àṣejẹ yìí o, ìyàwó rẹ nìkan ni kí o jẹ o, bí o bá jẹ wàhálà ni o. Ìjàpá ní, rárá o, mi ò lè jẹ níbẹ̀. Ní ojú ọ̀nà àti padà sílé, òórùn ọbẹ̀ ń ta sánsán sí ìjàpá ní imú. Ìjàpá gbóòórùn, ó ní, kí ni òórùn dídùn yìí? Ìjàpá gbóòórùn rẹ̀, bí mo bá jẹ díẹ̀ kò ní ṣe mí ní ohunkóhun. Ó jókòó ní abẹ́ igi, ó bẹ̀rẹ̀ sí jẹ, kò dáwọ́ dúró títí tó fi parí gbogbo àṣejẹ náà. Nígbà tí ìjàpá dé ilé, yánníbo béèrè, ó ní, ṣé ẹ gba àṣejẹ náà? Ìjàpá ní, babaláwo sì ń lé o. Yánníbo mí kanlẹ̀, báwo ni a ṣe fẹ́ rí bàbá báyìí láì mọ òtítọ́ pé ọkọ rẹ̀ ti jẹ àṣejẹ. Ọjọ́ kẹta lẹ́yìn náà, ikùn ìjàpá bẹ̀rẹ̀ sí wú tó bẹ́ẹ̀ tó fẹ́rẹ̀ lè bẹ́. Yánníbo ní, ìjàpá, inú rẹ̀ yìí máa ń wù. Ìjàpá kígbe, ó ní, yánníbo, mo ti ṣe àṣìṣe ńlá o. Ìjàpá ní, mo jẹ àṣejẹ rẹ yánníbo, ó ràn mọ́ mi lójú ni, òórùn rẹ̀ ta sánsán jù. Yánníbo ní, ìwọ ọkùnrin burúkú yìí, ìjàpá, kí ló ṣe báyìí sí? Yánníbo rú aṣọ rẹ̀ lé, ó dìde, jẹ́ ká lọ sí ilé babaláwo lẹ́sẹ̀kẹsẹ̀. Ìjàpá fi ọwọ́ sún ikùn rẹ̀, ó ń sunkún bí ọmọ kékeré. Nígbà tí wọ́n dé ilé babaláwo, ìjàpá bẹ̀rẹ̀ sí kọrin, babaláwo mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin, ó ní màmá mọ́wọ́ lẹ́nu, ó ní màmá mẹ́sẹ̀ lẹ́nu, mo tọwọ́ bọbẹ̀ ikùn rí gbẹ́ndú, babaláwo mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin. Babaláwo mi rí, ṣé bí mo kìlọ̀ fún ọ, ṣùgbọ́n gba ewé yìí, gbómú, ṣùgbọ́n ó rú ikùn yìí fún oṣù 9 gbáko. Ìjàpá ní, ẹ má ṣe ṣe bẹ́ẹ̀ bàbá, ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Bàbá yí ẹ̀yìn padà. Nígbà tí wọ́n padà sílé, gbogbo ará abúlé ń rẹ́rìn-ín. Ẹ wo ìjàpá, bíkùn rẹ̀ ṣe rí gbẹ̀ndu, ṣó lóyún ni àbó jẹun yó? Ìjàpá dá wọn lóhùn, ó ní, mo jèrè ojú kòkòrò, mo jèrè ojú kòkòrò. Báyìí ni ìjàpá ṣe jèrè ojú kòkòrò àti ìwà àtẹnujẹ rẹ̀. Ẹ ṣé tí ẹ bá wa dé òpin ìtàn. Tí ẹ̀yin bá ń gbádùn àwọn ìtàn aládùn wa wọ̀nyí, ẹ jọ̀wọ́ ẹ subscribe sórí YouTube channel wa fún àwọn ìtàn aládùn mìíràn. Ó dàbọ̀.